síwájú síwájú. síwájú síwájú la ó máa yọ̀ sí. síwájú síwájú la ó máa yọ̀ sí. gbàdàgbàdà sọ ẹ máa pẹ́ láyé ẹ̀yin ọmọ yẹn. ẹ ti ṣọdún èyí o nínú àánú Ọlọ́run. ẹ ó ṣe mí sí nínú ìbùkún Olúwa. àbátẹ̀wé ọ̀rọ̀ ọ̀tún dé o. oyin mọdún tẹ̀ nínú abala èjòlá mọdún tẹ̀ nínú àpà. èkó ló mọdún tẹ̀ lára rere. ó yá everybody ẹja dé bọ́dì. òní lọ́jọ́ ìdí àwọn ọmọ ayẹni sáyẹni. àwọn ọmọ ayẹni tẹ̀sùmọ̀ tó wuyì tó wuyàn láwùjọ àwọn abo. ọmọ láyọ̀ Mercy àánú Olúwa. máa dọ́ mi yéké ìwọ ni mò ń kọ́ bẹ́rẹ́ fún. ọmọ láyọ̀ ọmọ níyì ọmọ nílẹ̀. tèmi tó pẹ́ blessing kọ́ ìbùkún Olúwa ọmọ ayẹni náà ló ń ṣe. ẹ̀yin méjèèjì ẹ kú oríire ọdún ọjọ́ ìbí tòní. ọdọọdún ní sápọ́nrúwé ọdọọdún báyìí làárọ̀ lọ́dún ọdọọdún làárọ̀ àwùsà. ọdọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ. ọdọọdún lẹ́ ó máa bẹ ọbẹ̀ ní bẹ́sù àtẹ̀pẹ́lẹsẹ̀ yín àtẹ̀nà. ó jẹ́ tẹwà ọ̀kí ló rẹwà jù láàrin ẹyẹkẹ́yẹ. nìní rẹwà ó pọ̀ láàrin gbogbo tí báyà bà. ẹ̀yin méjèèjì lẹ rẹwà. ó wọ Ọlọ́run ọba ló dá yín tẹwàtẹwà tó dé yín ládé ẹwà. ẹ̀yin méjèèjì ẹ dára lóbìnrin gèrè nìkan. ẹ tún níwà ìrètí fani mọ́ra. ìwà ire yín ní gbé yín lékè lọ́jọ́ ọjọ́. ojú yín kú régé. ẹ̀yin ọmọ ayẹni abara tútù mi ní jọjọ bí ẹja odò. èmi mọ́lẹ̀ bàbá ẹ̀ ní Ìṣe Èkìtì nílùú yín ní Ọ̀yọ́ local government ní ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n ní ìpínlẹ̀ Oǹdó nílùú Ọ̀wọ̀ níní ọlọ́wọ̀ mọ́tẹ̀ Àjẹrẹ̀dùn ni wọ́n forí yín sọlẹ̀ sí. èyí tó tó jọ pẹ́ lọ ọjọ́ kan lẹ́yìn méjèèjì wá sílé ayé ọdún náà délé ayé ló yàtọ̀ síra wọn. ayẹni ọmọ láyọ̀ Mercy lẹ̀gbọ́n ayẹni tèmi tọ́pẹ́ blessing làbúrò. ẹ ǹlẹ́ o ẹ̀yin princesses of ayẹni ọ̀kan lára princess of ayẹni náà ló ní máa ké dandan. ẹ jẹ́ sáré máa kí wọn lọ́wọ́ ọmọdé náà ká tó mọ̀ relé bàbá tó bí yín lọ́mọ. torí orílẹ̀ fi rìn délùú Ọ̀wọ̀ kì í ṣẹ̀ṣẹ̀ gbogbo ọmọ Ọ̀wọ̀ tí bá ń gbọ́ mi. ó yẹ jẹ́ kí fóònù mi máa dún garaga kẹ́ ẹ máa sanwó bàbá yín ni. ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ọmọdé Àjẹrẹ̀dùn ọmọ ọlọ́dún ìgógó tí bàbá ńlá tàbí yálàyà ẹnì kò gbọdọ̀ dé fìlà bí kò wégele. àwọn àgbàgbà Ọ̀wọ̀ wọ́n tò lọ́wọ́ Ọ̀wọ̀ wọ́n wàṣọ Ọ̀wọ̀ wọ́n mú Ọ̀wọ̀ dání wọ́n gbé Ọ̀wọ̀ dání wọ́n mú Ọ̀wọ̀ dání láti gbá ìlú Ọ̀wọ̀ mọ́ tónítóní. ọmọ ọlọ́jà mẹ́ta tó ná lójúmọ́ bí wọ́n bá ti máa ríṣẹ́ wọ́n á ná ọwọ́ ta wọ́n wá náà rí gidi. Ọ̀wọ̀ májẹ̀ Ọ̀wọ̀ ìwòrò ọlọ́wọ̀ ọmọdé Àjẹrẹ̀dùn. ẹ̀yin ọlọ́jà ìlú ó yẹ ìjágbéra pápá àpáká relé bàbá tó bí yín lọ́mọ. káwá tó rí jìnnà ẹ̀jẹ̀ máa já yín sí. one of the princess of ayẹni tó ní máa gé yín Ọlájùmọ̀kẹ́ ní í jẹ́ o. Ọlájùmọ̀kẹ́ jọra ọmọ ayẹni náà ló ṣe. ó ní máa kí yín dáadáa kí yín dáadáa kí yín dáadáa. ó ní kí yín délé bàbá tó bí yín lọ́mọ. ó ní bẹ́ẹ̀ ti sọdún èyí nínú ìyìn ẹ̀yẹ owó rẹpẹtẹ àtàlàáfíà tí ń jẹ báyìí ọ̀rọ̀ láyé bí ẹ ó tún fara rẹ ṣèyí tó pọ̀ lọ́nà. ìsàn ni yín ìsàn bàbá tó bí yín lọ́mọ. ẹ ǹlẹ́ o ẹ̀yin ọmọ ìsọ̀mọ̀gé ọmọ aṣọ tẹ̀mọ́rù ọmọ ọlọ́rọ̀ àgógó dẹ ọmọ amúnàsílẹ̀ mọ́gbọ́ ẹnu pani àkúkú bẹ́ẹ̀ ni lórí mọ̀ ìyájogbo ẹnu lọ. ẹ̀yin lọmọ ọwọ́ ọmọ ẹkùn. ẹ ǹlẹ́ o ọmọ ọlọ́jà tánná tòrútòrú ọmọ olódì odi rẹ àtìlẹ́mọ́ odi ìdínà ibi ó ní ká má rí inú mọ̀dí mọ́. ọmọ elépa ọmọ awo èmi kí yín ẹ kú ọdún ọjọ́ ìbí tòní. lájẹ Ọlọ́run ọba ẹbẹ́ ti sọdún èyí ẹ ń sẹ̀mí ìsìn láṣẹ Elédùmarè ọba mi òkè. àmì àṣẹ. ẹ̀ẹ́dì kún kékeré òní lọ ní rèwerèwe. àìpẹ́rí gúnugún kọ́ mọ́ kádùn àìpẹ́rí àkàlàmọ̀dò kọ́ mọ́ lẹ́gbẹ̀rún ọdún láyé. ìdọ̀dún ọdún kan ni bẹ́ẹ̀ ti sọdún èyí ẹ ó sẹ̀mí ìsìn láṣẹ Elédùmarè ọba mi òkè. alágẹmọ yìí kú mọ́ jèsí o. àfi tó bá bọ̀ fárìn ẹ máa gbó bí olúgbó ti tó. ẹ máa pẹ́ bí olúpẹ́ ti pẹ́. ẹ máa dàgbà ládà láṣẹ Elédùmarè ọba. ẹ máa sọ ọmọ fáwọn òbí yín. àwọn tó bá wá ní ká ẹ má pẹ̀ láyé àwọn lọ́rùn ó mọ̀ wọ̀ nílé wọn. bẹ́ẹ̀ ni tó ń sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. I wish you long life and prosperity. May you never be relegated into a state of melancholy láṣẹ Ọlọ́run ọba mi òkè. ẹ ti ṣọdún èyí o nínú àánú Ọlọ́run.
ẹ ó ṣe mí sí nínú ìbùkún Olúwa. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.